Confirm area boys gidi. Hello, we don't carry radio. I know. Bàbá tó gidi ni mi kí ló ṣe yìí. Continue. No problem. Ṣé mo deny yẹn? Ṣé mo sọ pé lọ ni? Confirm nìyẹn tí òru jù ni. Tó gidi tó burú tọ́. Òun ni mi. Àbórí yìí ti dàrú. Ṣé mo deny yẹn pé kò rí bẹ́ẹ̀? Mo ṣe confirm mi pé o sick. Mo gbára mi ní pé mo bọ́lẹ̀ láti sọmọ́. Mo bọ́lẹ̀ láti sọmọ́ bẹ́ẹ̀ mo kàn di èèyàn bẹ́ẹ̀. Irọ́ o, confirm talk. Orí yìí ti dàrú. Ṣé mo deny yẹn ni? Gbẹ̀nu dákẹ́jẹrẹ. Ṣé náà mọ́rù? Answer. Continue. Gbogbo àwọn sàbẹ̀ tó tẹ̀lé Anobi Muhammad tó dúró sójú ogun sọmọ inú ilé ni wọ́n ni. Ṣé báwọn tó dúró tó dìgbòrò mú àwọn tó dìgbòrò mú gidi tó dìgbòrò mú tó balance tó gallant tẹ́gbẹ́ tó bá dúró tó tẹ́gbẹ́ kò sóń tàn àwọn náà dúró tà Anobi Muhammad kò ń ṣe wí ẹ̀yin ọ̀dọ́ yọ ọ̀lẹ́ ẹnu nìkan lẹ́ni kò ń ṣe ẹ̀yin òṣèyàn kò ń ṣe wí ẹ̀yin òṣèyàn játijàti sọmọ inú ilé rẹ̀ pa wọ́n yẹn ni. Táwùtù gidi jẹ́ pé àwọn yẹn. Mo dára. Àwọn yẹn máa ń dúró tó balance tán ní jẹ́ pé wọ́n kí ẹ̀gbọ́n tó mẹ́jà sí àwọn yẹn ní wà pẹ̀lú Anobi. When I look at you, one would think you are mature, but your brain is like that of a fowl. Alhaji Muideen Bello. Mo ń bọ̀ wá bá yín o. 70 years old man. Ọmọ yín bọ̀tà ń defend yín àbí. Èmi ò lọ́mọ bá sọ̀rọ̀ o. Ṣé gbọ́? Alhaji Muideen Bello, mo ń bọ̀ wá bá yín. Má jẹ́ gbogbo èèyàn mọ̀ pé wáàsí tẹ́lẹ̀ ń ṣe yẹn. Ṣọ́lọ́hun fọwọ́ sí, Àbánábì fọwọ́ sí. Kò lẹ ti rí wèrè tí ń rojọ́. Ọmọ yín kò lẹ́kọ̀ọ́ ni. Ọmọ yín ò lẹ́kọ̀ọ́. Ẹ̀ẹ̀kọ́ ó wá bọ́ta ó wá fẹ́ máa defend yín. Máa jẹ́ ká mọ̀ pé ní yẹpẹrẹ ní. Olórí burúkú ni ọ. Yeah, you for talk am since now. Bàbá Muideen Bello. Bàbá Muideen Ajani Bello. Máa jẹ́ ká mọ̀ pé ẹni yẹpẹrẹ ní níwájú Ọlọ́run. Máa proof ẹ̀ fún yín rí. Ṣé bá máa dákẹ́ fún yín ni? Chief Sunday Igboho dì mí mú lọ́wọ́ fún yín o. Kò sẹ́ni tó dì mí mú lọ́wọ́ fún yín bàbá Muideen Bello o. Èmi kàn máa ń wo pé ti ṣiṣẹ́ sẹ́yìn ni. Òṣìlẹ̀ wá ń ṣe ń sìn máa jẹ́ kẹ́ rí pé orí yín ó pè é. Mo dára. Mi ní bá ọmọ sọ̀rọ̀ ní bọ́ abẹ́yìn gangan máa jẹ́ kó mọ̀. Muideen Ajani Bello mo bọ̀ abẹ́. Sọ ti gbọ́ Muideen Ajani Bello mo bọ̀ abá ẹ̀. Wàá ètí ara ẹ̀. Aláìmọ̀ promise ẹ̀ bá bá ńlá kú ẹ tó lè dá mi dúró sí. Wàá ètí ara ẹ̀. Problem, another problem. Muideen Ajani Bello ìwọ ọmọ bá wí o. Ó yẹ kó rí pa ọmọkùnrin ń pè mí sí kó máa sọ fún àwọn ọmọ ẹ pé ọmọ yìí ń pè mí sódòdó ni. Ó ti sọnù, ó ti wà lórí, ó ti dẹ ní òfò. Orí ẹ ti yí. Hello, we don't carry radio. I know. So ti gbọ́, ó yẹ kó máa sọ fún àwọn ọmọ ẹ pé ó ti dẹ ní òfò. Ọmọkùnrin yìí ń pè mí sódòdó ni. N tí ẹ kó jáde lẹ́nu ẹ nìyẹn. Ó wá rí yẹn sọ. Ó wá rí yẹn sọ fún àwọn ọmọ ẹ nú ilé pé ó ti sọnù, ó ti dẹ ní òfò. Ó wá ń dẹ àwọn ọmọ ẹ, wọ́n á bú èmi. Ó lè já wọn lákẹ́ pé fídíò tó ṣe ẹ lọ delete ẹ. Òdodo lọmọkùnrin ń bá mi sọ, ó ti dẹ ní òfò. Ó lè sọ fún. Gbẹ̀nu dákẹ́jẹrẹ. Ó sọ fún àwọn ọmọ tí àwọn ọmọ wa bẹ́ bọ́ta wọn bú èmi. Tí n bá bú wọn kí n má jèrè ìwọ gangan ni wàá gba ìkó ní ọwọ́ mi. Bàbá ẹni tó lè gbà ẹ lẹ́ọ̀sì. Àbórí ẹ yìí. Ọ̀bẹ̀rù Ọlọ́run. Ìwọ Muideen Ajani Bello ọmọ báwo yọ? Máa kó bu ẹ mọ̀ pé o ti ní Parkinson ní wàá máa gbọ̀n. Ọgbọ́n tí mo wí wàá máa gbọ̀n. Temperature are high. Sọ ti gbọ́, mò ń bọ̀ abẹ́. Original dangbana shoko, set àwọn dangbana cookies òṣè. Onílàkàyè lórí Muideen Ajani Bello, òṣì ló ń ṣe ẹlẹ́bọ ní kò lọ dojú kọ. Mo ṣe bẹ́ẹ̀ ní làkàyè ni, ọmọ ọpọlọ yín ti gbẹ, ọpọlọ yín ti dúdú, ẹ kọ́kọ́ là lásán ni kò tẹ̀ sí kan, empty jacket lórí yín. Ìjọba ṣé bó ṣe ní kò pè sákèésí nìyẹn, òṣì ló ń ṣe, o yàtọ̀ sáwọn ìmáàmù Ọ̀fà, àwọn akéwògbà góòlù, òṣì kọ́nà ní gbogbo ìjọ ṣe. Hello, we don't carry radio. I know. Wàá blame ààrẹ mò ń bọ̀ irú ọmọ ẹgbẹ́ wọ́ta. Ó lè tí wọ́n lọ́wọ́ pé wọ́n náà bu ẹni tó pè mí tó dodo. Ó ti yé mi o, ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni. Yóò mọ̀ lẹ́yìn, ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn. Yóò mọ̀ lẹ́yìn, ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn. Àjàntí ilé.